al-athar kí làwọn orípa tí ó jáde ń bi àkẹ́rà àti àkẹ́bàjẹ́. Àkọ́kọ́ orípa rẹ̀ táwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n fún wa gbọ́yé ni pé a dá méjì potential àwọn ọmọ yìí, gbogbo mọ́kídíra wọn gbogbo sẹ́ni tó wáyé tọ́lọ́run ò tí ò ní kó gbé agbára nǹkankan wáyé pé yọ mọ̀ nǹkan báyìí ṣe, yọ mọ̀ nǹkan báyìí ṣe. Kìí ṣe gbéyàn tí èèyàn kọ́yàn, àìmọye tí wọ́n kọ́yàn tí èèyàn ń ṣe láyé lónìí. Àmọ́sẹ̀ rí gbogbo àwọn jàmà bọ́ọ̀sì yìí, ẹ má jọ̀wọ́ kan, ọmọ gẹ́nìkan, ojú mi nù ọmọ yóò padà wá di pé kọ́dà ń tọ́lọ̀ ní kọ́ lágbára àti ṣe náà, torí gbogbo ń tẹ́yàn bá máa lò agbára yóò máa dínkù ní. Omi ọ padà débi pé kọ̀ tí ẹ̀ ní màmá yányá láti bá ṣe tíyàn bá rí ń tó bí mi ń dánwò ọgbà dẹ́rẹ́bà fáwọn ọmọ àbí wọ́n ń pè ọgbà dẹ́rẹ́bà fáwọn ọmọ dẹ́rẹ́bà wà sílẹ̀kùn fún dẹ́rẹ́bà wà park wọ́n délé ìwé junior dẹ́rẹ́bà wà park junior sì fẹ̀ sí junior sì fẹ̀ sẹ́yìn dẹ́rẹ́bà náà lọ bá dé bẹ́ẹ̀jì dẹ́rẹ́bà wà sáré jẹ́nà yọ́ bá junior tú bẹ́ẹ̀jì yọ́ bá junior sí ilẹ̀kùn yóò fi oúnjẹ àpò oúnjẹ junior kọ́ yàí yóò fi báàgì iléèwé junior kọ́ yàí yóò fún junior náà junior tó lérìn ògèrègbé asálòwó kọ́nà tí ọba ṣe bẹ́ẹ̀ tán bá rìpọ́tù ká irú dírẹ́bà olè ní ẹ tó dẹ̀ ń wo ọmọ tí pé àmásáàkì ẹ̀yìn kọ̀ mọ́sẹ́ rẹ̀ nù ńgbọ́ wá ìwọ wọn ní junior ló ń sílẹ̀kùn fún rẹ̀ níléèwé ọ̀n bá ti junior jẹ́ ni junior náà padà bá débi pé kò lè ṣe nǹkankan àbí wọ́n bá ṣe láti kéèkéé. Torí náà ẹ dákun inú tí àwọn onímọ̀ ní kéèyàn ọmọ tó ń fà lẹ́sẹ̀ òun ni pé kọ́dà yìí máa létò kéèyàn dá méjì gbogbo mọ́kídírà gbogbo potential gbogbo mọ́wíbà ẹ̀bùn tọ́lọ ń bọ́ àwọn ọmọ yìí bí àbọ̀ṣe àfowó kí ọ. Níbi yìí ẹ wá jáwò practically láwùjọ wa yìí ní Nàìjíríà tẹ́mì rẹ̀ ń lò yìí náà mọ́kọ tayé àwọn sọ̀hábà ẹjẹ́ ń bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ náà kẹfí ma dá méjì tàà ti ṣe fúnra wa ń bí pampering yóò. Ọmọ ọdún mélòó ni Usama ibn Zaidi Injota Nabi appointed rẹ̀ as the military commander of the Islamic State. He was just 20-something years old. Kí ni mo pé? 20. Zaidu ibn Thabitin, Injo tó di the chief scribe, akọ̀wé àgbà. Ká sọ ọkọ̀ bá yé ni ó jura wọn lọ nígbà téèyàn ní kí ni wọ́n ń pè ní SDF àbí? Secretary to the Government of Federation akọ̀wé àgbà. He was also 20-something years. Zaidu bin Thabiti, ọmọ èké, ó di akọ̀wé gíní. Alimamu Nawawi tẹ́yàn bá ka lẹ́gẹ́sì Nawawi, ní tí Nawawi fi kalẹ̀ fáyé, àti Shari'u Muslim, àti Al-Majmu' àti Rawdatu Talibin, àti Minhaju Talibin, kọ́nà ìmọye tírà Nawawi. Láwọn volumes upon volumes. Ẹ wà surprise pé ọmọdún mélòó ni Nawawi kú at the age of 46. Àgbọ́gbọ́ yìí tẹ́ jókòó yìí ìṣẹ́gbẹ́ rẹ̀ o. Òdodo ní 46 years. Ọgbọ̀n tí Nawawi gbé láyé nù. Gbogbo tó fi ilẹ̀ tí yíò fẹ́ pé bẹ́yàn bá lọ 100 ọdún gan kò lè achieve ilé. Ẹ wá já fi àwọn yíò lẹ̀ torí a lè máa tanra wa pé ẹ̀sà làwọn yíò bá torí tí yóò bá fi kó bá rẹ̀ nẹ́rù àwa lè fara wé èèyàn làwọn náà. Èèyàn ni wọ́n jù wá lọ àmì èèyàn làwọn náà. Léyìí tí ó jìnà Nàìjíríà yìí, ìtàn tọ́lá kọ́ọ̀lẹ̀ ni. General Yakubu Gowon ń bẹ láyé lónìí.
ó ti jẹ́ olórí Nàìjíríà láti 1970s àbí 60s ló ti bẹ̀rẹ̀ 60s yes 67 ni Gowon ti jẹ́ olórí Nàìjíríà ìsì tó ń bẹ láyé dìsìn kọ̀ mọ́ tẹ̀pátẹ́ yóò pé lè àwọn àgbàlagbà tẹ́ bá tún rí Gowon nísìn tó bá tún tó gẹrun tó gẹfìlà because Gowon was just around 30 or 31 years yes no 31 kódà Gowon níyàwó wọ́n yẹ́sẹ̀ ń sáré fẹ́yàwó fún ni àti gbọ́ olórí Nàìjíríà General Ọbásanjọ́ náà sì ń bẹ láyé lónìí olórí Nàìjíríà lòun náà 1976 to 1979 ọmọ ọdún lónìí tó fi wà láyé lónìí tó tún ṣe kósákósá 30 lòun náà I think he was 36 or so àbí 37 Murtala ńgbà tóun náà jẹ́ tiẹ̀ around that age bracket lòun náà General Buhari tó ní iná tí tún contest in 2019 ó ti dolórí rí ní 1984 lọ wo fọ́tò rẹ̀ bó lọ́mọ ń jọ náà ó fi hàn pé kọ́dà bàbá ń sọ tàwọn Náwáwí tà ń sọ tàwọn Usama Ọlọ́run bá pèjúwe ńlá lélẹ̀ fáwa náà yí àyíkí lọ́rọ́ lù wá ẹlákùn mọ́là mọ́mí tẹ́tọ́ mọ́ 31 bá lóhun ọ jẹ kánsílọ̀ àdúgbò yín ṣe ní pé tọ́mọ̀ yí mọ́ tí ń ṣe kọ̀mọ́ tí ń ṣe lóòtọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tàjí wọ́n sì ń wọ ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ dí tí ó sì ya tọ̀ ẹ̀sìn pìkíní kan sí títí mọ́tò ọ̀fẹ́ lè gbádà ní títì tí ò ní mọ́ ń gẹrun yọ gẹ̀gan bí bàbá Dr. Adégbìtẹ́ Dr. Abdullatif Adégbìtẹ́ rahimahullah àkọ́kọ́ test Nigeria bàbá was 20 something years of age tó jẹ́ commissioner ẹ̀dàkùn sí inú káwọ́kábù mi wọ́n ti kọ́ àwọn yóò wá ní ẹbí lábẹ́ sánmà nìkan kọ́ Nàìjíríà yìí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tàwí náà yóò bá ní wọ́n kí ló dé àṣírí tí ń bẹ̀m̀bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn at 15 at 16 at 17 ni wọ́n ti ní responsibility àwọn òbí wọn ti tì wọ́n rí ẹjọ́ jílò kó láàárọ̀ èyí tí ó gbé ní wọ́n sọ pé wo àwọn àbúrò rẹ̀ yìí wọ́n lọ́wọ́ tí wọ́n jẹ àdéjọ́ 18 17 tí ń kéta fáwọn àbúrò rẹ̀ wọ́n kàn kéèké wọ́n kàn ń gbé responsibility fún wọn ìlú òsì wo níbi àwá bá dé lónìí ọmọ 50 ní contest pọ̀ fẹ́ jẹ youth leader youth leader ọmọ 50 years ọlọ́run bá ṣàánú wa gbogbo orun tá ń wí látàárọ̀ ohun tó bí sára àwọn ọmọ youth leader inú àwọn mọ̀páyé ń lọ àwọn sì kéré tẹ́lẹ̀ àwọn kan tí ń jẹ commander wọ́n ń jẹ olórí ìlú ní 2030 ìwọ́n sì ń bẹ́m̀bí tó ń lutí tó ń dirí àdánwò lọ́kùnrin ọlọ́wọ́ ṣàánú wa o torí náà níta bá fọ́ ara wa fà ọlọ́mọjọ owó tó níta burú àmọ́ tí ma fà torí wọ́n ní ká sọ kí ní ipa rẹ̀ fọ́lá mùsùlùmí ara pa burúkú rẹ̀ ní kọ́lọ̀ nǹkan sọ wa ń bẹ̀ o generation méjì ó padà dé ẹ̀rù ń báyàn wọn kọ́kọ́ sí compare pẹ̀lú generation àwọn tàà dákọ̀ yìí náà èyí ń ṣọ́ ta ní ó ta lórí ta lẹ̀mí rẹ̀ ó balẹ̀ tí ó ti ọmọ 20 kìíní gẹ́gẹ́ wá jẹ commissioner nísìn kọ̀ tí ẹ̀ tí ìgbọ́ yéègè mọ́ kọ̀ tí ìjẹ́ mọ́ kí láyé ń wí gan awálà sì fà á ọlọ́gbà jambo abágbà ọgbà wàẹ́kì abá rẹ́jísà àtúnbà wá expo mẹ́bàá fẹ́ ṣe ìdánwò jambo university wá wòrán àwọn àgbàlagbà ọgbà náà ó sì wọn mọ́ wọn wá wọ́n fẹ́ ṣe ìdánwò ọmọ tí ó wọ university iná ní ń gbé ọ̀pọ̀lọpọ̀ gbówó ayé ìgbà wọn ọmọ ẹgbà gba fọ́ọ̀mù pọ̀jú pé ẹ̀sà fún wa lówó àtúnfẹ́ ṣe ìdánwò kan ní pé ọlọ́wọ́ jẹ páàsì ọlọ́run sí ń gbà
àmá wa lónìí gba àwọn ọmọ yẹn ò ṣe kọ́lẹ̀ lómi ò tún mọ̀ sí pé àwọn ọmọ yẹn ò ṣe trust you inú wọn wá ṣe tó trust ìmọ̀ kó bá mọ́wíhíbà ẹ̀bùn ọlọ́run agbára tọ́lọ́run dá mọ́ àwọn ọmọ. ẹ̀kejì nínú àwọn orípa burúkú tí ń bẹ ń bi pampering òun nípa àwọn ọmọ yìí àwọn ọmọ tá a bá pampered wọ́n láàkì appreciation nǹkan ìjọ wọn lójú bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ìjìnlẹ̀ wádìí débẹ̀ wọ́n èyí appreciate nǹkan kódà àwọn èyí appreciate èèyàn wọ́n mọ̀ wo gbogbo tí àwọn èèyàn bá fún wọn bí ẹ̀tọ́ àwọn ni pé wọ́n gbọ́dọ̀ má ṣe nítorí pé tó dàgbà sínú junior tí wọ́n bá gbé kíní ọmọ mi ó ta dírẹ́fà tó ju bàbá rẹ̀ gan lọ pé gẹ́rẹ́wé èèyàn ta ń pa ìwọ bàbá rẹ̀ náà sì ń wọ ọ̀fọ́ ìtí ẹ̀ wípé kọ̀kan lówó ni ó lè bí ọ àkọ́mọ̀ pé báyé ti rínú ẹnẹ́kọ́ sọ gbé kìí ṣe gbé mi bàbá rẹ̀ gan nítorí yá máa ṣe ní o ẹwà ń bò míì níjókòó àwọn olówó nǹkan ni ọmọ wọn gẹ ìpìlárú jí wọn náà fún àwọn bàbá àgbàlagbà kan dúró tí wọn ráyè jókòó wọn fún fọmọ tí wọn náà sórí àga kí lẹ̀ ń kọmọ ẹ ti fi gbéraga kọ́ ẹ ti fi àìjọyàn lójú àìmàgbà àìkàyàn sí ní pàtàkì wọ́n láwọn ọmọ yìí máa lack appreciation o wọ́n yìí appreciate gbogbo nǹkan wọ́n gbọ́dọ̀ má ṣe náà yìí ara bí tí lack of appreciation wọ́n ti ẹ̀wà burú sí wọ́n ní pé wọ́n ní tíyàn bá àn àwọn ẹlẹ́kọ̀ọ́ ní tíyàn bá àn ní tó kà síbà rẹ̀ lédè Lárúbáwá ìmọ̀yẹ ọjọ́ náà Yorùbá tí wọ́n ní ẹni ọmọye obì láńṣẹ́ gíní láàpọ̀ léwé fún wọn pọ́n obì léwé fáwọn ọmọ yìí pọ́rọ̀pọ̀lọpọ̀ tí àwọn òbí ń ṣe wàhálà fún wọn yìí náà tí wọ́n ń gbé fún on the platter of gold yìí náà wọn mọ̀yẹ kọ́dà ọmọ míì náà mọ̀yí kí ni bàbá àwọn ìgẹ̀ náà ń ṣe yọmọ tún wo ń wo ni pé wàhálà dádì pọ̀ wàhálà mọ́mí pọ̀ ẹ̀ẹ́jẹ́ wọn ó rí pé èèyàn gbìyànjú láyé ni táwọn náà hàn ẹjẹ́ wọn hàn ní tí ẹgbẹ́lé wọn lọ́wọ́ yìí torí nǹkan kan kọ́ wọn mọ̀yí ẹ̀ wọ́n appreciate ẹ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ débẹ̀ ẹ̀rí wọn nínú tí ń bẹ ní orípa burúkú tó lè jáde látàrí àkẹ́bàjẹ́ wọ́n láwọn ọmọ yìí wọ́n wà selfish torí ara wọn ni wọ́n mọ̀ ọmọ tàà bá firú àkẹ́bàjẹ́ yìí tọ́ yóò believe pé òun lòun gbọdọ̀ jẹ́ first in everything kẹ́ tó máa consider nǹkankan mi ó ti wò pé birthright ń ní kọ́nà láàrin àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ ẹ̀yẹ kó nǹkan kalẹ̀ kẹ́ fi train àwọn ọmọ mi pé kí ní yóò sì wá ní tóyín pín ẹ̀yin márùn ní nǹkan mẹ́rin ní bẹ́ńlẹ̀ ẹ̀rí bí wọ́n ti behave àwọn ọmọ tẹ́ train pé èmi mọ mátájù wọ́n sáré bí ní ẹni tí ọ̀bá yà ní rí olọ́mọ àwọn bàbá tí wọ́n ń jọ àwọn ẹ̀gbọ́n wa ní tí wọ́n ó ṣe ni pé ọ̀dà ẹ̀fì tèmílẹ̀ ó lè mọ́ bá rú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n tèmi gẹ́gẹ́ ya nígbà tí ó bá fi dìbà àwọn ẹ̀fì kíni ẹ̀fì tèmílẹ̀ àwọn ọmọ yìí ò lè marú yìí wọn ẹ̀sìn ẹ̀wò àwọn àgbàlagbà wọ́n mọ̀ tírẹ̀ ní wá ń jọ pé ẹkùnmọ́dé fún gbogbo ẹ má rò pé wọn ò gbádùn àbí wọn mọ̀ tí wọ́n ń ṣe àkùnmọ́dé yóò jẹ́ tán yẹn ni wọ́n tí ẹ jẹ́ ń kọ́ ọbẹ̀ lé wọn kùnmọ́dé òun kálukú pẹ̀lú ọ̀bẹ àti àtàdá àti síbí jẹ́ omi máa fẹ́ gùn dáadáa yọ́ ma fi gé ìyẹn báyìí àtàmbàlà àdánwò ọlọ́nkọ́ mọ́sá àlàwà o tọ́ ara àtàrù ni pé wọ́n láwọn ọmọ yọ́ dàgbà to be irresponsible
wọ́n wà irresponsible ẹ̀rí wọ́n sọ̀rọ̀ jáwù wọ́n wà jáwù kò mọ̀ pé nǹkankan lè tẹ̀yìn ọ̀rọ̀ yìí jáde kò mọ̀ pé nǹkankan lè tẹ̀yìn ìhùwàsí yìí jáde kò mọ́ láàká mọ́ take responsibility ara tí wọ́n ní ma tẹ̀yìn rẹ̀ bọ́nu o ẹ̀rí nù tí ń tẹ̀yìn rẹ̀ bọ́ tí ń sin tí ń tẹ̀yìn rẹ̀ bọ́ lónìí pàtàkì jùlọ yìí tí mo wí lẹ́ẹ̀kan ni pé too much freedom and independence mo fẹ́ kí ọmọ náà nígbà àwọn ọmọ yà no ó ti máa lo iPhone ó ti máa lo iPad ó ti máa lo iPod ọgbẹ̀ wọn lò òun mo wí lẹ́ẹ̀kan ni tí ọmọ mi ti forí gbé látàrí pé dẹ́lẹ́kẹ sí àwọn kìnnìún àtẹ́kùn tí ń bẹ lórí social media àwọn ẹkùn ọmọ mi ọmọ chaati pẹ̀lú ẹnìkan yọ́ wà lọ gbé fọ́tò èbó ọmọ èké kan síbẹ̀ pé èbó lòun bóyá oko kan lẹ́gbẹ̀ẹ́bẹ̀ ni lọ́wà yóò sì tán ọmọ yìí títí wọ́n ti tán ọmọ mi pàbẹ́ wọ́n pa ọmọ kan sí hòtẹ́ẹ̀lì kan lẹ́kọ̀ọ́ ẹni ó bá gbọ́ròyìn níbi ọdún méjì sẹ́yìn ọmọ university lecturer tí yóò jẹ àmọ́ kọmọ chat kọmọ ọcháàtì lọ bá já síbòmí àwọn ọmọ yahoo kan tàn pé mílíọ̀nìà làwọn nǹkan wọ́n sì máa tàn wọ́n mọ̀ gbọ́n tí ọmọ rí tínú rẹ̀ ọmọ dùn ọmọ ju fọ́tò rẹ̀ sí ní ó pàdé àwọn lẹ́kọ̀ọ́ lótẹ́ẹ̀lì kan wọ́n pa ọmọ yẹn síbẹ̀ ara àdánwò tí ó jáde mẹ́nu ní ẹ̀bá ti gbọmọ láyé jù ìgbésí ayé ìbò náà ọlọ́run ṣàánú wa o nínú ohun tí àwọn onímọ̀ ní ìmá jẹ́ àbọ̀ àpadà orípa ìtàǹwì àkẹ́rà àkẹ́bàjẹ́ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ lónìí allow natural talent àwọn ọmọ yìí kó develop fúnra rẹ̀ níjọ́ òun Sheikh bẹ́yàn bá wà ní secondary school tí ó fi dé àìlò ss tẹ́lẹ̀ gínà máa pè ṣe grammar form 1 èyí sẹ́yìn mọ́ fọ́ọ̀mù báyẹ̀ àwọn àbúrò agégèké form 1 tó bá wà ń form 1 ẹnìkan ò ní tí máa bí pé sáyẹ́nsì lọ fẹ́ ṣe ní àbí áàtì ní sáàmà ké lọ ọba ń dé mo rò pé yóò máa dé form 3 àbí 4 àbí àwọn tó gbé kalẹ̀ ń gbà ní mọ́ tí wọ́n ń ṣe àwálá dàrú wọ́n máa observe ọmọ yìí pé kí lọ́lọ́run bùn kí lọ́lọ́run ṣe kíni kí lọ́lọ́run bùn yóò ti máa hàn láti form 1 níbi yóò sá máa ṣe gbogbo exam yóò ṣe maths yóò ṣe English yóò ṣe geography wọ́n máa mọ̀ èwo ní wíranwọ̀n ń bẹ́ èwo ní pé ọmọ mi bọ́bá lóun fẹ́ lọ sáyẹ́nsì tíkà rẹ̀ ọkọ̀ pé no àti ní kọlọ̀ bẹ́yàn bá dánwò lónìí nísìn òbí ọ̀tẹ̀lẹ̀ ọmọ wà ní pé kí ló dẹ̀ kan jẹ́ ń bẹ́ bí mọ̀ ń sanwó ní kọ́dà bọ́bá tó jẹ́ private school àdánwò proprietor gan sọ pé ọ̀fẹ́ túlẹ̀ mẹ́mí lórí máa lé ẹ̀dànù ọkọjá ọ̀gá òun náà ya gbéjẹ́ tààràn ní counseling mo ní ọmọ counseling àyí ó ní tó ń fẹ́ sínú ó ní bẹ́ẹ̀ náà ní private university Sheikh àná ọbúrú private university burú ju public university lọ tí mo fẹ́ ọmọ ó ṣe ní máa sanwó Nàìjíríà ní ọ̀padà máa gba faragbá o ọlọ́mọ mi lọ́dún mẹ́jọ ní university tọ̀ ní private wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lé mí kan wọ́n tún ní èlò wọn sẹ́mí àyí wọ́n gbé bẹ́ẹ̀ ẹmẹ́jà tanra wa àwọn ọmọ yìí wọ́n ní kádàrà tí wọn ó sì ní tọ́lọ́run dámọ́ wọn èyí wọ́n á ti ẹ̀mọ́ níwọ̀n ṣe rí bí tí ń lọ ní pé a ti wá bá ṣe jù débi pé nísìn kọ́dà àwọn èèyàn ń dá science nursery and primary school lẹ̀ àbí ọ̀tán pé láti kéèké wọ́n ní ó jẹ́ kọ́ mọ̀ science yẹn láti kéèké aláwọ̀ ọmọ yìí kí natural talent yẹ kí wọ́n discover rẹ̀ kí wọ́n wá develop ẹ̀ ẹ̀yin lẹ́ tí sí gbogbo èèyàn náà ni all scientist ni ayé ò lè rọrùn bí gbogbo bá di scientist àfi káwọn kan wà ń bò míì náà
ṣe tani ọmọ ṣe siratu mustaqim abe ero be ni àwa náà lọ láàbù ṣe ayé wọn gbádùn a gbọ́dọ̀ ní teacher tí bá pé ọmọ mi jẹ́ ọba rí kan ṣe kan mẹ́nìsín láwọn òbí ó tó gbà kan lọ NC ọmọ mi teacher lọ́lọ́run sì dá wáyé yóò gùdù bí teaching kí ni wàhálà inú àdánwò pé overparenting pampering yìí ni pé a ti bá débi nísìn pé kódà láti inú oyún ẹlòmífẹ́ lè máa wo kọ́ọ̀sì tí ọmọ ó ṣe láti inú oyún tí wàhálà torí náà àwọn àsáàrù náà ọlọ́run dákun kọ́ ṣàánú wa mọ́lá mọ́mí ẹgbẹ́ ológun ọkùn sẹ́gbẹ́ ẹ̀dógún insha Allah ọkù alhululu náà ló kù bẹ́ẹ̀ ni tọ́ kí wá ní solutions ọ̀nà àbáyọ ẹ̀sẹ̀un Sheikh ọ̀nà àbáyọ ẹ̀rí ọ̀nà àbáyọ ká bẹ̀rẹ̀ rẹ̀ látorí ibi tí mo parí ọ̀rọ̀ àtàrù sí mo ṣe fẹ́ ká tónù òun ni pé pàtàkì jùlọ ọ̀rọ̀ yìí wúlò fún mùsùlùmí àtẹ́ntí èsẹ mùsùlùmí lecture wa tòní àmẹ́ẹ̀rá wa mùsùlùmí ọ̀nà tí wá tún yá ibá wa mọ̀ pé kíní kan jẹ́ al-imanu bi qada'illahi wa qadari nínú òpó ìmánì mẹ́fẹ̀ẹ̀fà téèyàn ò lè jẹ́ mùmínì àbí kó gbà á gbọ́ òun ni pé gbogbo ọmọ tó wáyé ó wá ṣiṣẹ́ tó kádàrá rẹ̀ ni Ọlọ́run ti pè gbogbo ẹ̀ ọ̀nà wo ni ó rìn kí ni ó jẹ́ ẹlẹ́dàá kan rí o ìtọ́tún fẹ́ gbé wọn a ti ṣe lẹ́jọ́ kọ́dàrù sẹ́yìn ó ní kádàrá rẹ̀ tó tí Ọlọ́run dá pé báyìí ní orin báyìí ní orin èyí ni ẹjọ́ máa jẹ́ watchword fún àwa mùsùlùmí láàfin mọ̀ pé bá gáìdì ọmọ ìjọ fẹ́ gbábẹ̀ ń lọ kó ṣe nǹkan mí inú kí wọ́n ní mọ̀rùpá àfáà tó dá àrúdú lẹ̀ ní wọ́n lọ́fẹ́ máa ké náwù ní náwù òye àfáà bá ní ọdá lọ gé orin yìí ìdá náà níkẹ́kọ́ lọ́dọ̀ Khalilu ni rọ́bá ní fàjáwízú ìlà mẹ́tẹ̀stẹ̀tíwù ẹwà àwọn àfáà ó sì kọ́ lórí mọ́ ní gé àrúdú orin yìí ìsì ń pòwé fún ní pé àfáà láká ìrẹ ògbé tí a tàǹkè yìí lọ ké mi ẹjá wa náà máa bìhẹ́vù bẹ́ẹ̀ ọmọ yìí báyìí ni ó ṣe ó wù mí kó ṣe báyìí bẹ́ẹ̀ bá ti rí pé kò sínú kádàrá tiẹ̀ kò sínú kò wà prepared fún ẹbí èèyàn gbà mí kò sínú àdámọ́ rẹ̀ túláàsì kọ́ ni kí medical doctor ó bí medical doctor kódẹ̀ lómi bí àṣejù ọmọ adábí àdámọ́ dé lónìí àtún ti fẹ́ máa believe pé first class gbọ́dọ̀ bí first class níbi àdẹ́wọ̀ ọmọ èèyàn tó dé lónìí nù gbogbo yé mi Ọlọ́run ṣàánú o tọ́ àkọ́kọ́ nù ni mo fi ní tàwa mùsùlùmí ọ̀tí ẹ̀yẹ kí o ṣe kíni ọ̀nà tí wó tún rọrùn nígbà wá gbà pé kádàrá ń bẹ a mọ̀ pé káwọ̀ kan gbìyànjú ni o ká provide ní táwọn ọmọ yìí nídìí gẹ́gẹ́ bí guidance counseling àmọ́ dandan kọ́ ni àfi kí wọ́n fẹ́ wọ́n kọ́ àfi kí wọ́n gbà báyìí ètò Ọlọ́run bá kọ mọ́ wọn ní ẹjẹ́ wọn ó ṣe ẹ̀kejì nínú solution ẹ̀yin ìyá wa ní pàtàkì eléyìí kàn yín púpọ̀ ọkàn ẹ̀yin bàbá náà àmọ́tẹ̀yìn obìnrin lọ́pọ̀ mẹ́ ṣé rí parenting ọmọ títọ́ kò sí ṣe ń part time o tẹ̀gbọ́n àwọn ṣẹ́kàn part time ń bẹ yóò ṣe part time sandwich kò rọrùn full time job ni parenting ìtọ́jú ọmọ tẹ́rí gbogbo bí èyàn bá ti sọ parenting de part time àdánwò ni àpí ọmọ ṣe nǹkan mí mọ́ o àmọ́ fún láyé tí ẹ̀ jáwọn ọmọ yọ́ ráyè pé n tó yẹ kí òbí ó ṣe ńgbà tó mọ́ wà lọ́mọ ọwọ́ orí irú n tó yẹ kó rí ńgbà tí ń rákò ọgbà irú n tó yẹ kó rí lọ́dọ̀ ìyá lọ́dọ̀ bàbá kódò fi mọ́kùnrin náà irú ọmọ mi náà àkẹ́rà àkẹ́bàjẹ́ yìí ó nídi bàbá kan tí ó lè máa jágbé mọ́gá òtòbá ó sì ti tán nánu àmọ́ ọmọ orí ogbé léyìí ọgbẹ́ ọkàn adágbà tán ẹwà lẹ́ẹ̀kẹ́ àkẹ́ẹ̀kẹ́ dójú ẹ̀kàn bàjẹ́ ni o
torí náà full time parenting ẹ dákun ni ẹjá ṣe a sì rápẹẹrẹ ńláńlá lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo fi ní àpéyàn má ṣe nǹkan míì ká má sì gbọ́ yí pé wọ́n ní kí wọ́n má ṣiṣẹ́ míì mọ́ wọ́n ní kí wọ́n má kọ́ yẹn yunifásitì mọ́ kọ́kàn má mójútó ọmọ ní àwíbáwò àmọ́ ẹ má sọ di part time gbogbo tẹ́lòmí ń fi kalẹ̀ fọ́mọ nísìn kò tó 5% tó yóò fún tẹ́lòmí ò ju 10 lọ àwọn máa wíwẹ́ ọlọ́run ṣàánú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam gbogbo tí wọ́n pé òpin ẹ̀ ọ̀jọ̀gá abíṣẹ́ àbí olórí orílẹ̀-èdè l'Ànábì sallallahu alaihi wasallam ó dé ní ẹ̀pọ̀ dé ní adájọ́ àgbà l'Ànábì ó di mélòó ọ̀gágun l'Ànábì commander in chief ó di mélòó mufti àgbà l'Ànábì ó di mẹ́rin Ànábì Ọlọ́run tó wá ìmáàmù l'Ànábì tí ó kí wákàtí márùn-ún báwọn èèyàn pẹ̀lú gbé ìdádún wí náà yóò ṣe kútúbà síbẹ̀ náà Ànábì tún wá ráyè parenting kí ni mo wí Ànábì tún wá ráyè kí ni parenting full time inú ẹ̀rí taari tó fi lè ìrìnlẹ̀ bí bá ipá Ànábì create ààyè kò fẹ́ sáyè mọ́ ìwé tí ọwọ́ tí èdí tó dá mẹ́wàá ilé yìí ẹwà díìsì Umar ibn Abi Salama Umar ibn Abi Salama qala kuntu gulaman fi hijri rasulillahi sallallahu alaihi wasallam Umar ibn Abi Salama ní ọ̀dọ̀ Ànábì mo gbé dàgbà Ànábì kò tiẹ̀ tún bí pẹ̀lú ọmọ tíyàwó tá Ànábì fẹ́ gbé wá lọ́kọ ni ẹ wo bí Ànábì ráyè dé ó ráyè fáwọn ọmọ tí ẹ̀ tán ó tún ráyè fọ́mọ tíyàwó rẹ̀ bí fẹ́ nìkan tó gbé wá lọ́kọ òun lọ gba hadith yìí wá Umar ibn Abi Salama ní inú tí mo rántí ni pé ńgbà mo wà ń kéke lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó wá pè mí pé máa bọ̀ jájọ jẹun Ànábì ó wá rí pé tatishu yadi fi suhfa ọwọ́ mi bí tí mú yà yìí pé ibi ìtún pọ́n ọmọ mi náà bàjẹ́ bẹ́ẹ̀ tí ọmọ rí ẹran mú wájú rẹ̀ báyìí wà àgbàlagbà níjọ́ ohun àfikẹ́yàn jẹun tẹ́ kó tó gbẹ̀rẹ̀ àwọn ọmọ yìí ní ọkọ̀ ọmọ rẹ̀ Umaru ní ìgbàtà Ànábì rí tọwọ́ mi ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ ń bí kíní Ànábì wá gbà ń bá Ànábì ẹwà mọ́ wo Ànábì ní ọ̀hún làdí ìfì pé ya gulam samillah wa kul bi yaminika wa kul mimma yali ẹ̀kọ́ mẹ́ta l'Ànábì sáré kọ lẹ́nu pé wọ́n jọ ń jẹun ìwọ máa mi mo rí pò ṣe bísmìlá ìgbàtà bẹ̀rẹ̀ oúnjẹ ìwọ náà ṣe fẹ́ máa ń jọ mẹ́lẹ̀ lọ mọ bá ọmọ jẹun dépò tó ọmọ ìbòlà yíwà tó wà sẹ́mìlá ṣe bísmìlá yóò bá jẹun gbà mí ma ṣe bísmìlá wa kul bi yaminika mo rí àtọ̀sán àtòsì ló fi ń jẹun ó márùn má jẹ báwọn mọ́ kul bi yaminika ọwọ́ ọ̀tún nìkan ni ọ máa fi jẹun ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí láàrùn rádàrádà yóò kó lára ẹ̀ lónìí wọn tọ́ láti kéèké ni yóò dẹ́ta ọ̀nà wà gbé kìíní sí yóò fọwọ́ sí gbé ìgòsẹ́nu mùsùlùmí ẹwà ìfún ẹni ohun tí ẹ mọ́ wọn mọ́ gbé kọmọ lóòtọ́ nígbàtí ọkọ ní wọn kọ láti kéèké Ànábì ní kul bi yaminika ọwọ́ ọ̀tún ni mùsùlùmí fi jẹun wa kul mimma yalik oúnjẹ tó súnmọ́ ni ọmọ bù ìgbọ̀dọ̀ rí kọwọ́ rẹ̀ ọmọ tún ta fèlèfèlè nú abọ́ mọ́ ẹ̀dàkùn olórí orílẹ̀-èdè lọ́ráyè yíò commander in chief chief justice grand mufti ìmáàmù Ànábì Ọlọ́run sallallahu alaihi wasallam gbogbo tí wo wí nísìnyí tó kankan nù àráyè kásílọ̀gọ́ ráyè Ọlọ́run ṣàánú wa tọ́ ẹ̀rí nù in tí a rò pé yóò jẹ́ ọ̀nà àbáyọ mọ́sọ̀lẹ́ kan mo ní irun tó fa àrùn yìí nínú fámílì mi òun ni competition láàrin ìyá àti bàbá èmi lọ́mọ ìgbọ́dọ̀ mójú ẹ̀ èmi làwọn ọmọ ìgbọ́dọ̀ fọ́dẹ̀ lómi ọmọ bú òbí kejì lójú bàbá ọmọ parọ́ mọ́ ìyá náà ọmọ hunrọ́ mọ́ bàbá yín olórí búhun kò séyàn lára ẹ̀fá òbí mi ọmọ bàtà rẹ̀ jẹ́ kọ́ mọ̀
sorry ẹ̀yin ìyá wa ọ̀pọ̀ sọ́dọ̀ yín ọmọ ń wòwò kú ní orí tẹlifíṣàn yóò máa sọ pé ọ̀nà mọ́tò bàbá yín ní máa ọ̀nà